Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé Mímó Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ 14 títí dé 16. Ó kà báyìí: Èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórìíra wọn, nítorí tí wọn kì í ṣe ti ayé, gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò ní ayé, ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi. Wọn kì í ṣe ti ayé, gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Sọ wọ́n di mímọ́ nínú òtítọ́. Òtítọ́ ni ọ̀rọ̀ rẹ. Gẹ́gẹ́ bí ìwọ ti rán mi wá sí ayé, bẹ́ẹ̀ ni èmi sì rán wọn sí ayé pẹ̀lú. Èmi sì ya ara mi sí mímọ́ nítorí wọn, kí a lè sọ àwọn tìkára wọn pẹ̀lú di mímọ́ nínú òtítọ́. Kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gbà mí gbọ́ nípa ọ̀rọ̀ wọn, kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan, gẹ́gẹ́ bí ìwọ, Baba, ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Ògo tí ìwọ ti fi fún mi ni èmi sì ti fún wọn, kí wọn kí ó lè jẹ́ ọ̀kan, gẹ́gẹ́ bí àwa ti jẹ́ ọ̀kan, èmi nínú wọn àti ìwọ nínú mi, kí a lè ṣe wọ́n pé ní ọ̀kan, kí ayé kí ó lè mọ̀ pé ìwọ ni ó rán mi, àti pé ìwọ sì fẹ́ràn wọn gẹ́gẹ́ bí ìwọ ti fẹ́ràn mi. Baba, èmi fẹ́ kí àwọn tí ìwọ fi fún mi kí ó wà lọ́dọ̀ mi, níbi tí èmi gbé wà, kí wọ́n lè máa wo ògo mi tí ìwọ ti fi fún mi, nítorí ìwọ ṣáà fẹ́ràn mi síwájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Baba olódodo, ayé kò mọ̀ ọ́, ṣùgbọ́n èmi mọ̀ ọ́. Àwọn wọ̀nyí sì mọ̀ pé ìwọ ni ó rán mi. Mo ti sọ orúkọ rẹ di mímọ̀ fún wọn. Èmi ó sì sọ ọ́ di mímọ̀, kí ìfẹ́ tí ìwọ fẹ́ràn mi lè máa wà nínú wọn, àti èmi nínú wọn. Sọ wá di mímọ́ nínú òtítọ́. Ní ọjọ́bọ̀ tó ṣáájú ikú Jésù dé orí igi àgbélébùú, ni Jésù gba àdúrà tí ó wà ní Jòhánù orí 17. Láti ọjọ́ àbámẹ́ta tó kọjá, a ti ń yẹ àdúrà tí Jésù gbà fún àwọn ọmọ-ẹ̀yìn àti àwọn tí yóò gbàgbọ́ nípa ìwàásù wọn nínú èyí tí àwa náà wà pẹ̀lú. Kókó àdúrà Jésù ni kí àwa Kìrìsìtẹ́nì jẹ́ mímọ́ nínú òtítọ́, àti pé kí gbogbo Kìrìsìtẹ́nì lè jẹ́ ọ̀kan nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ṣeni ní àánú lóde òní pé ohun àwọn Kìrìsìtẹ́nì kò ṣọ̀kan. Báwo ni ìbá ti dùn tó bí gbogbo Kìrìsìtẹ́nì bá lè fi ìwà jọ Jésù nínú ohun gbogbo? Kí gbogbo wa jẹ́ ọ̀kan nínú rẹ̀. Ìṣọ̀kan òtítọ́ yìí ìbá ran àwọn aláìgbàgbọ́ lọ́wọ́ láti gba Jésù sínú ayé wọn. Ṣé ìṣọ̀kan wà nínú ẹbí, ní àdúgbò, nínú ìjọ Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lónìí? Àdúrà: Ẹ̀mí Ọlọ́run alààyè, sọ mí di ọ̀kan pẹ̀lú mẹ́ta lọ́kan. Àmín.